ṣe àìsàn ọdún méjì àbọ̀ ni mo wà nínú ilé òun wá ń ṣe nǹkan kan nìbàdàn yìí nígbà tí kìnìún yìí fẹ́ sáfẹ́rẹ́ náà àmọ́ wò ó wà. Agbókíwa gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV àtúkù dédé àkókò yìí àánú ọlọ́run ojú rẹ ọlọ́run kò ní fi wá sílẹ̀ níbikíbi tí ẹnì kọ̀ọ̀kan wá wà pátápátá kí la tún mú wá fún wa eléyìí máa tún ga ó ní agbára lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé gbogbo ohun tó lọ ní àyíká wa àti ní gbogbo àgbáyé là ń mú wá fún wa. KUNLE AFOD ọmọ olóríire ni ó mà ṣe bẹ́ẹ̀ ó jọ bàbá Abija lójú ẹ mọ̀ pé àgbà òṣèré ni bàbá Abija jẹ́ ohun tó ṣe yìí ó yanilẹ́nu lọ́pọ̀lọpọ̀ ohun tó wá ṣe fún bàbá Abija yìí ó mú kí bàbá Abija tẹnu bọ ìtàn ẹ mọ̀ pé wọ́n ní tọmọdé ò bá bá tàn á bá àwọn bá bàbá Abija pàtó fún KUNLE AFOD. KUNLE AFOD náà ṣe bẹ̀bẹ̀ lẹ́yìn ìgbà tó gbọ́ ìtàn ẹ wo owó taba ẹ láti lọ wò fúnra yín ẹ láti lọ wò fídíò ìfúnra yín ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ẹ bá wa láìkẹ ẹ bá wa kọ́mẹ̀ntì bákan náà ó ṣe pàtàkì gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe ẹ jọ̀wọ́ ẹ encourage wa láti subscribe kẹ́dẹ̀ tún tẹ notification bell yẹn bó bá ṣe ń jáde ní tuntun yóò máa bọ́ sí ojú ọwọ́ wa ó yá lókè lọ. KUNLE AFOD bàbá o yàrá ìṣiṣẹ́ ó yàtọ̀ sówó iṣẹ́ yín o táyà aláwọ̀ èèyàn tún máa wò pé ó lè má fún wọn lówó iṣẹ́ bẹ́ẹ̀ ti èrè o ti wà. ìjàpá kúkèlè ọmọ inú rẹ̀ ń tẹ́wọ́ ṣebí yóò ní ìlú gbé 1 million odidi tó gbé wa fún mi ìwọ gan kọ́ ló gbé wa ọmọ tó gbé wa tó yẹ ká tiẹ̀ tó tọ́ ọ bá kó ká fún ni pé ìwọ náà gba 200 ó ní láyé ọ̀gá àwọn gbọ́dọ̀ 1 million o tún wá ń dé òní o tún fi bí 150 nǹkan mo tún wá lẹ́yìn ẹ̀gẹ́ mo tún ti wá ẹ̀gẹ́ KUNLE AFOD tó yẹ ní nǹkan kan lágbára ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run tó yẹ lẹ́yìn yóò rí bẹ́ẹ̀ yọ sẹ́kọ̀ọ́ láàbùdá wàtá. All right, ẹ̀yin fans wa ẹ ṣé gan, mo dúpẹ́ lọ́wọ́ yín lóòrèkóòrè nígbàkúgbà gẹ́gẹ́ bí ẹ ṣe ràn wá lọ́wọ́ ọlọ́run á máa ràn yín náà lọ́wọ́. Bàbá Abija ni lákọ̀ọ́kọ́ pín èmi àti wọn àṣẹjọ lẹ̀pọ̀ àti lẹ̀pọ̀ ti pẹ́ but mo ti sọ fáwọn colleagues mi kọ́ máa pè wọ́n síṣẹ́ ṣùgbọ́n èèyàn kọ́kọ́ gbọ́dọ̀ gbégbèsè torí wọ́n máa rò pé ṣó ń tan àwọn ni ebi nìkan táwọn bá ti gbégbèsè àwọn èèyàn mọ̀ pé lóòótọ́ Afọ́dù dẹ̀ ti lò wọ́n tó yẹ káwọn tó kù lè ṣe kéde mo ti pè wọ́n síṣẹ́ ní Ìbàdàn náà ti wá bá mi mo ti paralé wọn bí ẹ̀ẹ̀mejì ẹnìkan lọ́rọ̀ mi sí ẹnìyẹn àṣàtà náà gan ó ti ń wò pé àbí mò ń parọ́ fún mo ní mi parọ́ mo ti wá wọn dẹ́kọ̀ mo ti wá wọn káàkiri òkè nǹkan tó ṣẹlẹ̀ ẹ gba nọ́mbà wọn ẹ pè wọ́n kẹ́ béèrè pé ṣé mo ti wá wọn tó bá rí bẹ́ẹ̀ wọ́n á sọ fún yín bí àwọn wá wọn àbí mi wá wọn so wọ́n ní àwọn ń ṣiṣẹ́ pẹ̀lẹ́ NGO kan l'Abuja mi ìmọ̀ wọn rí pé ní parọ́ so pé kí n fún ẹ̀yin àti ìyá ẹ̀ fún ṣetán ní owó so wọ́n fi 200,000 naira sí ohun rẹ̀ KUNLE AFOD ní gbogbo ìgbà bàbá tó jẹ́ ń kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n fowó ránṣẹ́ sí mi mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ní ráre o ẹ ní tọrọ jẹ o ìtọ̀ kìí tán di àkè owó ò ní tán lọ́wọ́ yín láéláé ẹ wà ní iná kan tán kẹ́ ẹ tó rí kan lágbára lọ́wọ́ Elédùmarè ẹ máa nímọ̀ ni o torí ànímọ̀ ni pèrègùn lásán tiẹ̀ ọ̀rọ̀ yóò ní dojú láéláé ẹ wà ní pẹ́pẹ́pẹ́ láyé ẹ bá gbogbo tí gbó ẹ bá gbogbo tí gbó ẹ gbó bí àwọn àgbà kan tí wọ́n gbó dáadáa tí wọ́n fọmọ owó sóńdè sọ́nù ọmọ owó jẹjẹ ọkọkìnrin jẹjẹ òkúrò ẹ̀sìn àgbo ewu nítọrẹ àdàgbà homo nítòsí àtàrí ẹ̀ gàgàrà sága mẹ́ta ń tọpẹ́ jẹjẹ lọkọ́ gbó ẹ̀ gbó jẹjẹ ládà gbó ẹ̀ gbó jẹjẹ ìran àfọyín ò ní wọ́ọ̀lá ẹ̀ gbó tuntun tí gbọ̀n bá pẹ́ láyé ìra kóró dàgbà lórílẹ̀ ni ẹ̀ tẹ̀lé pẹ́ o ìdúpẹ́ lọ́wọ́ yín. mo rí pé wà ní TikTok wọ́n post ní lánàá pé bàbá Abija ń lé mú ní TikTok. ń bọ̀ jẹ́ndílẹ̀ KUNLE AFOD èmi òkùnkùn mọ nítorí fi ń safara èmi ò mọ ntábọ̀kì rẹ fi ń ṣèpẹ́ èmi ò múri tí mo gbé déwájú rẹ kó o tó bẹ̀rẹ̀ ilé yìí ló ti máa ṣe fún mi ní gbogbo ìgbà gbọ́ ìtàn kékeré kan ọ̀gbọ́rí nígbà tí mo ṣe àìsàn ọdún méjì àbọ̀ ni mo wà nínú ilé
òun wá ń ṣe nǹkan kan nìbàdàn yìí nígbà tí kẹ́mi yìí fẹ́ sáfẹ́rẹ́ náà àmọ́ wọ̀ ò mọ̀ nítorí wọ́n sọ àwọn tó ọ̀ràn náà wọ́n sọ fún wọn pé Abija gbádùn oní tó ń ta ìgbádùn yẹn náà ní kọ́ mọ́ bọ̀ ń bàdàn ṣèbí yọ́sà lè rìn ìyàwó lè wọkọ̀ tó bàdàn ló ní kí wọ́n á wọ mọ́tò dé bàdàn owó ọjọ́ náà lọ́hùn ó ní tí mo fi ṣe ní Yaba àfọ́dù gbogbo tó wù tó lóyún ayé òní fóṣì bá wọn lò àmín àṣẹ lágbára lọ́wọ́ ìlú wọn ọlọ́run mọ̀ bá ń dúró tí o wàrà fáná wọn kánà àbílà àgbéga tó tóbi ọlọ́run mọ̀ bá ń dúró ga aláàjì láàkó làwọn bá kú aláàjì ilà àbílà ilà aláàjì ẹ ṣeun mo fẹ́ ọwọ́ àdúrà mo fi bọ́jú ẹ ṣeun kí lè ṣe TikTok àwọn mo post yín lánàá ẹ̀rín wá pa mí mo ní ṣé wọn ò mọ̀ fáwọn bàbá yìí náà sì já sí ni bẹ́ẹ̀ tí ẹ̀dẹ̀ já sí wọn á gbọ́dọ̀ gbé yín débẹ̀ ẹ̀yìn ẹ̀ bó ṣe rí nìyẹn nítorí ní tẹ́ ẹ fi ṣèwé ó sì wà kí wàá lóde tó ṣe rò pé àwọn kan ò gbọ́dọ̀ sí ń bẹ̀ àwọn kan ló gbọ́dọ̀ wà ń bẹ̀. àbí àti ẹgbẹ́ sẹ́mi ọgbà kí ló wá kàn rú yín. torí ọ̀nà àti àwọn kadija bí wọ́n ṣe jẹ́ bí wọ́n ṣe sẹ́mi ọgbà ni. tap 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 ẹ bá kó lọ fà. ẹ bá ń ṣí à. ẹ bá kó lọ fà. ẹ bá mi dọ́kítà ẹ bá ń ṣí à. ẹ ní irú àwọn ti. ẹ ṣe ẹ pẹ̀lẹ́ ẹ kẹsẹsẹ yẹn ọ̀sán fún yín pọ́blẹ́mù. àdúpẹ́ àdúpẹ́. mo dúpẹ́ o.